sọ fún mi mi ò gbà. Wọ́n ní Tani Olohun ti jáde kúrò nínú àhámọ́. Èmi ń retí kí àwọn mùsùlùmí kí wọ́n ti ṣe nǹkan kan tí wọ́n ṣe fún ìyá Ọ̀ṣun. Eléyìí ni mo fi máa mọ̀ bóyá lóòótọ́, bóyá ìjọmọ ènìyàn, bóyá ìfẹ́ Ọlọ́run tòótọ́ bóyá ó wà ní ọkàn àwọn mùsùlùmí. Jẹ́ kí n sọ nǹkan fún kó tó di pé ọmọ máa criticize mi o. Ìdílé mùsùlùmí ni mo ti jáde ọ̀dọ̀ọ̀la ọlọ́la, mi ò gbọ́dọ̀ dárúkọ agboolé wa fún ọ. Ọ mọ̀ pé we are very very deep in Islam. Eléyìí ni mo fi máa mọ̀ gbogbo ẹni tó bá ti ń bá fọ́nrán yìí pàdé gbọ́ mi. Ẹlòmíì gbọ́ mi á lóun ti mọ ẹni tí ń sọ̀rọ̀. Torí pé wò mí sà, gbogbo àgbáyé ló dá mi mọ̀ dáadáa. Ẹ wò mí sà, ẹ má bá mi pè gbogbo àwọn tẹ́ ń wò lójúmọ́ máwòrán, ẹ má bá mi táàgì wọn. Ẹ̀yin bloggers ẹ má gbé. Ẹ wò mí, ẹ má bá mi pè bàbá òkúta gidi, ẹ má bá mi pè wọ́n wá. Ẹ má bá mi pè bàbá ń Bàrígà, ẹ má bá mi pè bàbá ń Bàrígà. Ẹ má bá mi pè bàbá Àlìfùlání. Ẹ wò mí, ẹ má bá mi pè gbogbo àwọn ọlọ́lá ìsìláàmù, àwọn mùsùlùmí Ìlọrin, ẹ má bá mi pè wọ́n. Eléyìí ni mo fi máa mọ̀. Eléyìí làṣírí fi máa tú. Ní kété tí ìyá Ọ̀ṣun jáde kúrò nínú àhámọ́, wọ́n gbé mọ́tò fún. Ní kété tí ìyá Ọ̀ṣun tó jáde kúrò nínú àhámọ́, mo gbọ́ pé wọ́n ní wọ́n kọ́ ilé, wọ́n kọ́ fún ìyá Ọ̀ṣun. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ǹjẹ́ ṣé oore ṣíṣe àti ìjọmọ ènìyàn ṣé lórí ẹ̀sìn ni? Tí àwọn mùsùlùmí bá ti wá dúró lórí eléyìí wípé bí Tani Olohun náà ṣe jáde yìí wípé wọn ò ní nǹkan tán máa ṣe fún torí pé kò wẹ̀ sí ìsìláàmù wọn, á jẹ́ pójú ti gbogbo ìran mùsùlùmí. Á jẹ́ pé alábòsí ni gbogbo mùsùlùmí. Mo ń fi ọwọ́ gbáyà pé gbogbo mùsùlùmí pátápátá wípé èké ni wọ́n. Ẹ jẹ́ kí a padà sí ìbẹ̀rẹ̀ ayé. Ó dáa gbọ́ mi sà. Ẹ lọ wo Àgbàlá Gabriel. Ẹ lọ wo arákùnrin yẹn. Mùsùlùmí o, kìrìsìtẹ́nì o, ó ṣetán àti yí padà sí kìrìsìtẹ́nì o, ó ṣetán àti yí padà sí kìrìsìtẹ́nì o. Gbogbo wọn ni arákùnrin yẹn ń nawọ́ sí látara àwọn ènìyàn. Kì í ṣe nípa ẹ̀sìn ló fi nawọ́ sí wọn. Ìdí nìyẹn lẹ́yìn ni mo fi máa mọ̀ ẹ̀sìn tí ń ṣe ẹ̀sìn Ọlọ́run lóòótọ́. Òótọ́ ni pé àwọn oníṣẹ̀ṣe ti ra mọ́tò fún Tani Olohun, ṣùgbọ́n ìyẹn ò tẹ́ mi lọ́rùn torí pé wọ́n rà á fún nítorí pé ó jẹ́ ọmọ ìyá wọn ni. Ṣùgbọ́n mo fẹ́ kí àwọn mùsùlùmí prove ẹ̀ wípé ìjọmọ ènìyàn ṣáájú ẹ̀sìn. Ọdún wo ni a ti ń gbélé ayé? Ọdún wo ni ẹ̀sìn dé? Tí a bá jọ fi ìfẹ́ hàn sí ara wa, kò sí tí ń jẹ́ ẹ̀sìn. Ẹ lọ wo program mi lórí TikTok, ẹ wo program mi lórí Facebook tí mo ti ṣe. Mo ń ṣe wọ́n níbi tí mo ti jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹni tó bá ti gbé ìjọmọ ènìyàn, tó bá ti gbé jù sẹ́gbẹ́ kan, tó gbé ẹ̀sìn tó gbé lérí, irú wọn ò lè rọ́dọ̀ Ọlọ́run dé sí. Bí mi pé lọ́nà wo sà. Ìwọ tó fẹ́ gbé ẹ̀sìn lórí, ó yẹ kó o dúró nípa ẹ̀sìn yẹn ni kó o dúró tán, má fàbòsí kún. Ẹnìkan ò bí mi pé lọ́nà wo ló fi ní fàbòsí kún. Gbòmísà, bàbá ìpè mi lọ́kàn tún ti dé lónìí, wọ́n bá ayé sòótọ́ ọ̀rọ̀, ṣùgbọ́n mo ń retí àwọn mùsùlùmí, mo ń retí àwọn tó lè comment nonsense. Nínú nonsense ẹ̀ ń comment yẹn, àwọn èèyàn tí wọ́n máa reason pẹ̀lú yín náà tún máa wà. Èmi gan máa wo gbogbo comment. Ẹ gbọ́ mi sàmọ̀. Nínú ìjọmọ ènìyàn láyé tó bá mọ̀ wípé ìjọmọ ènìyàn ṣáájú ẹ̀sìn, ìjọmọ ènìyàn lọ́lọ́run máa gbà lọ́wọ́ gbogbo wa, kò ní gba ẹ̀sìn. Ẹ wò mí sàmọ̀, ibikíbi tó bá ti ń wò mí lórílẹ̀‐èdè àgbáńlá ayé lọ́wọ́lọ́wọ́, tí ọ̀rọ̀ mi bá ti ní ìtumọ̀ létí ẹ, máa bá mi repost kíní, máa repost ẹ̀. Ó ti mọ̀ pé mi ò sínú àwọn blogger ayé, mi ò sínú àwọn àgbowó lórí ẹ̀. Ṣùgbọ́n tẹ́mi ń ṣe láti ìbẹ̀rẹ̀ ayé wa tí màá sì máa ṣe. Tó bá wẹnujọ́ mẹ́ta wá rí pé mo fáyà pẹ̀lú àwọn kérúbù. Ẹ wò mí sà, mo tún ṣì ń bọ̀ pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé àpótí ẹ̀rí kiri. Mo ń bọ̀, mo fẹ́ rágbágún information díẹ̀ sí ni. Mo ń bọ̀ gbogbo ẹ̀yin kérúbù tẹ́ ẹ máa ń gbé àpótí ẹ̀rí. Mo ń bọ̀ lórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gun orí òkè ìsọnù. Ẹ̀yin kìrìsìtẹ́nì nìyẹn o, mo ń bọ̀ lórí yín tẹ́ ẹ ń gun orí òkè ìsọnù.
èmi ò ní ẹ̀sìn kan tí mo wà mọ́ yà bí àwọn kan tí máa ń wá ẹ̀sìn mọ́ yà. Ìjọ́mọ́ ènìyàn ní pàtàkì èmi pẹ̀lú rẹ. Kí ló burú nínú pé kí mùsùlùmí kó fẹ́ níyàwó kó kírun rẹ̀ ní ìdájí tó bá dẹ̀ díjọ́ Sunday kí ìwọ náà gba chọ́ọ̀chì tiẹ̀ lọ? Kí ló burú mẹ́? Ó dáa náà ẹ fẹ́ gbé ẹ̀sìn lérí, ẹni tẹ́ bá wẹ̀ sẹ́sìn nìkan lẹ máa ń ṣoore ọwọ́ yín fún, àbí bẹ́ẹ̀ kọ́? Èmi ò blame yín. Tó wá jẹ́ pé fẹ́ gbẹ̀sìn yín lérí, kí ló dé tí gbogbo yín tẹ̀ ń wọ mọ́tò tí kìrìsìtẹ́nì gbé kalẹ̀? Kí ló dé? Ẹ máa wọ mọ́tò mùsùlùmí nìkan náà. Ẹ jẹ́ kí mùsùlùmí máa wọ mọ́tò mùsùlùmí, kó máa ra oúnjẹ lọ́wọ́ mùsùlùmí, kó máa ra omi lọ́wọ́ mùsùlùmí, kó máa ra aṣọ lọ́wọ́ mùsùlùmí. Bàtà tí ò bá ṣe mùsùlùmí ló mèkì ẹ̀ máa rà rárá. Aṣọ tí ò bá ti jẹ́ mùsùlùmí máa rà. Ìgbà yẹn ni a tó máa mọ̀ wípé o gbé ẹ̀sìn yẹn tó gbé lérí lóòótọ́ àti lódodo. In fact, tó o bá fẹ́ travel out, tó bá ti jẹ́ pé kìrìsìtẹ́nì ni yóò drive kíní yẹn, má wọ̀. Nǹkan wọ̀nyí ni nǹkan tó máa ṣe tí màá fi mọ̀ pé lóòótọ́ àti lódodo bó ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ náà ló ṣe wà ní oníṣẹ̀ṣe. Ṣùgbọ́n mo fẹ́ kí àwọn Muslim brothers, mo fẹ́ kán jẹ́ kí n mọ̀, mo fẹ́ kán prove ẹ̀ fún mi. Bóyá wọ́n dẹ̀ ń prepare rẹ̀ lọ́wọ́. Nǹkan kan tí mò ń gbọ́ wìrìwìrì, ẹ jẹ́ kí ẹni tó bá tó bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wá sọ fún mi pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ìyẹn tí mò ń gbọ́ wìrìwìrì ni pé títa ni Ọlọ́run bá jáde, táwọn bá ti ṣe tó bá ti lè jáde níbẹ̀ yẹn, àwọn máa pè pé kó máa bọ̀, àwọn fẹ́ fún ní nǹkan tó dáa, wọ́n ti ń prepare fún. Ṣùgbọ́n the moment tí wọ́n gbọ́ pé àwọn oníṣẹ̀ṣe wípé wọ́n ti ra mọ́tò fún, wọ́n náà ti withdraw plan yẹn. Ṣé bẹ́ẹ̀ lórí ẹ̀yin Òkútagídí, bàbá Òkútagídí? Ṣé bẹ́ẹ̀ lórí Àlìfùlání? Ṣé bẹ́ẹ̀ lórí bàbá ń Bàrígà? Ṣé bẹ́ẹ̀ lórí ẹ̀yin àgbààgbà tó kù? Ṣé bẹ́ẹ̀ lórí? Kò yẹ kó jẹ́ rí bẹ́ẹ̀. Mo gbà pé ìjọmọ ènìyàn bẹ nínú ara yín. Mo gbà pé kì í ṣe tí wọ́n máa ń pè ẹ̀yin mùsùlùmí, kì í ṣe bẹ́ẹ̀ lẹ́rí. Mo ń retí èsì lórí ẹ̀. Ẹ jẹ́ kí n rí ní kíákíá ká tó ṣe December. Ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin Muslim brothers, ẹ fi hàn pé bó o tiẹ̀ yí padà sí ẹ̀sìn wa o, lóòótọ́ kì í ṣe ìjà ẹ̀sìn là ń bẹ ẹ́ jà, ìjà pé ó bà wá lórúkọ jẹ́. Ọ̀nà tó fi wá lè prove pé ìjà pé wọ́n bà yín lórúkọ jẹ́, òun lẹ̀ ń bá jà pé kì í ṣe ìjà ẹ̀sìn. Àwọn èèyàn ń parọ́ pé ìjà ẹ̀sìn lẹ̀ ń bá jà, ẹ̀wọ̀n tẹ́ lọ jù sí torí ìjà ẹ̀sìn ni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin mùsùlùmí sọ pé kì í ṣe ìjà ẹ̀sìn o, torí pé ó ń bà wá lórúkọ jẹ́. Tó bá jẹ́ pé torí pé ó ń bà yín lórúkọ jẹ́ lẹ ṣe lọ fi sínú àhámọ́ tí kì í ṣe ìjà ẹ̀sìn, bẹ́ẹ̀ ṣe fún ìyá Ọ̀ṣun ní mọ́tò tẹ́ ẹ kọ́lé fún ìyá Ọ̀ṣun, owó yẹn náà wà lọ́wọ́ yín tẹ́ ẹ lè fi ṣe fóun náà. Ẹ ṣe fún ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé lóòótọ́ àti lódodo mùsùlùmí wọn kì í ṣe ohun táyé pè wọ́n. Mo rò pé mùsùlùmí kan gbóhùn mi dáadáa, ṣí ààrẹ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ tó bá kí ń ṣalábòsí. Èmi ò mọ̀ bóyá mùsùlùmí ní ìgbàgbọ́ nínú lákùndínùkùn wàlìyẹ̀dín. Ṣé tiẹ̀ kémi ó ṣe tèmi? Tó bá yẹ pé mùsùlùmí nígbàgbọ́ nínú rẹ̀, á jẹ́ wípé ohun tọ́lọ́ ń béèrè lọ́wọ́ èmi pẹ̀lú rẹ̀ ní kíni o? Òun ni ìjọmọ ènìyàn, kì í ṣe ẹ̀sìn. Tó bá yẹ pé mùsùlùmí gbàgbọ́ nínú ìdìnnà siratal mustaqim, Ọlọ́run ni ọba tí máa ń fi ẹ̀dá mọ̀nà. Ó túmọ̀ sí pé tí èèyàn kan bá kúrò nínú Islam tó bá bọ́ sínú Christianity, ó túmọ̀ sí pé Ọlọ́run ló fi mọ̀nà débẹ̀. Ó tẹ̀lé mi dáadáa. Tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run ọba ni ọba ìdìnnà siratal mustaqim, tó bá jẹ́ pé ìwọ mùsùlùmí tó ń gbọ́ mi lọ́wọ́ ó gbàgbọ́ pé lóòótọ́ ọ̀rọ̀ ni mo sọ yẹn pé bẹ́ẹ̀ ló ṣe rí nínú ìwé yín. A jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá kúrò nínú Christianity tó bá wọnú mùsùlùmí, ó túmọ̀ sí pé bọ́lọ́hun ṣe fẹ́ fi mọ̀nà nìyẹn. Tó bá wá rí bẹ́ẹ̀ ni mo fẹ́ kí ẹ ṣeun tẹ́ ẹ ṣe fún ìyá Ọ̀ṣun. Ṣèbí mátàtà ni Ọlọ́run ló bí ti ìyá Ọ̀ṣun. Sẹ́nìkan bá mi rìn dáadáa, ṣèbọn ló bí ti ìyá Ọ̀ṣun. Tó bá jẹ́ pé òun ló bí ti ìyá Ọ̀ṣun, èmi wòlíì pè mí lókàn ọba afẹ́fẹ́, mo wá challenge ẹ̀yin mùsùlùmí. Ṣé wọ́n lo ṣé ìwọ ìránṣẹ́ Ọlọ́run, ṣé wọ́n lo fún wa lówó tàbí fi ra mọ́tò fún ni, ṣé kìíní kan kìíní? Owó yẹn wà lọ́wọ́ yín. Àlìfùlání ó ní owó yẹn lọ́wọ́. Kí náà ń pọ orúkọ rẹ̀? Kí ló orúkọ rẹ̀ báyìí? Bàbá òkú bàbá Bàrígà. Owó yẹn ń bẹ lọ́wọ́ yín. Ẹ̀yin dẹ̀ ní ògo Ìlọrin. According to bí mo ṣe gbọ́ nínú history yìí àti tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ wá prove ẹ̀ wípé kì í ṣe torí pé ìyá Ọ̀ṣun yí padà sí Islam gangan lẹ ṣe fún.
wípé ẹ nígbàgbọ́ nínú lákùndínù kún wálé yẹ̀dín, ṣùgbọ́n tó bá ti jẹ́ pé kì í ṣe pé kò rí bẹ́ẹ̀, ẹ má jẹ́ ká rí reaction yín ká tó ṣe December. Gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ nílé àti lókè òkun, gbogbo ibi tí ẹ̀yin lovers mi wà lágbàáyé, ẹ̀dín tí mo sọ fún yín mú, tá a bá ti rí ọwọ́ àwọn mùsùlùmí bí wọ́n ṣe fún ìyá Ọ̀ṣun, tí wọ́n ṣe fún ìyá Ọ̀ṣun, tá a bá ti rí ọwọ́ wọn bẹ́ẹ̀, ẹ ti mọ ohun tí Islam túmọ̀ sí. Mo ń dúró de mùsùlùmí tó bá lórí láyà kó wá sọ wípé ohun tí mo sọ yẹn o, pé kì í ṣe bí ó ṣe rí nínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ní wọ́n gbé dání nìyẹn. Yóò dára fún yín. Mo gbàdúrà fún gbogbo ìwọ ẹ̀dá tó ń gbọ́ mi tó dúró de nǹkan ẹyọ kan ṣoṣo wípé wàá máa fìfẹ́ hàn sí ẹ̀dá alààyè bíi tiẹ̀. Ibikíbi tó bá wá dé láyé wàá máa rẹ́ni tí ó mọ̀ fẹ́ ọ. Ayé ò ní kórìíra rẹ. Mo gbàdúrà ibikíbi tó bá ti tẹ̀ láyé, ayé ò ní kórìíra rẹ. Ayé ò mọ̀ gbọ́ tiẹ̀. Yóò dára fún ọ. Ògo Ọlọ́run yóò bù jáde. Ẹ gbọ́ mi sà, èmi ò mọ bí tí kíní máa rìn dé. Èyí tí mo ṣe lórí àwọn Kìrìsìtẹ́nì Mọ́túndé Adáyọ̀ JP àti Kẹ́hìndé Ọ̀ṣọ́bà, ó ti wọ 120,000 viewers now. Èmi ò mọ bí tẹ́lẹ̀ máa rìn dé, ṣùgbọ́n mo fẹ́ kí eléyìí dé gbogbo ibi tí mùsùlùmí bá wà láyé. Ẹ̀yin Kìrìsìtẹ́nì, ọmọ ìyá wa làwọn mùsùlùmí. Àwa mọ̀ bẹ́ẹ̀ ní Kìrìsìtẹ́nì ti pé ọmọ ìyá wa ni wọ́n. Ẹ̀yin Kìrìsìtẹ́nì, ẹ máa fọ́ ohùn, ẹ máa fọ́n káàkiri gbogbo ayé. Èmi ò sọ lórí oníṣẹ̀ṣe o, ṣùgbọ́n àwa tá jẹ́ Kìrìsìtẹ́nì, mo fẹ́ kẹ́ ẹ fọ́n ohùn yìí, mo fẹ́ kẹ́ ẹ fọ́n kiri ayé. Mo fẹ́ challenge àwọn mùsùlùmí, mo fẹ́ mọ̀ bóyá ohun tí wọ́n ń pè wọ́n bẹ́ẹ̀ ni wọ́n jà bí bẹ́ẹ̀ kọ́. I trust them. Tó wáyé pé lóòótọ́ pé Tani Olohun ti jáde kó nú àmú tó ti lọ ń sunlé, mo nígbàgbọ́ pé àwọn mùsùlùmí máa gbé ìgbésẹ̀.